Hello, ẹ̀yin èèyàn mi. A kú wòyí o. A kú òwúrọ̀, a kú ọ̀sán, a kú alẹ́ níbikíbi tẹ́ ti ń gbọ́ mi right now. Ọjọ́ òní yà sàn wá sówó àti ọmọ àti àlàáfíà bá lọ́rọ̀. Ẹ ṣé gan, ààbò Ọlọ́run á dájú lórí gbogbo wa o. Àmín. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe bá wa like, tẹ́ bá wa share, tẹ́ dẹ̀ ń bá wa contribute sí comment section. Ẹ ṣé tó bá jẹ́ pé first time tẹ́ ṣẹ̀ fẹ́ máa gbọ́ wa, ẹ bá wa tẹ button sí subscription button. Bẹ́ẹ̀ ni ọwọ́ tẹ́ fi ń ṣe yẹn, agbára Kristi ọba ìyanu. Ọwọ́ náà nǹkan rere lẹ́ máa fi máa gbé ṣe. Ẹ ní fi ṣe nǹkan bí láyé yín ní agbára Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin èèyàn mi. Àwọn oníṣẹ́ ibi yìí wọ́n máa dẹ́kun. Wọ́n lè ṣubú ramúramù owó ẹni tó máa pàjẹ́. Ẹ̀mí mímọ́ ṣàánú fún wa. Wọ́n ní dragoni o, kí ló ń wá, kí ló dé àárín okùn nù káàkiri. Ìwọ dragoni ó ní ó lóun ṣe lè dúró. Òun lè dúró. Òun lọ káàkiri gbogbo àgbáyé láti lè ba iṣẹ́ kó lóun fẹ́ ba iṣẹ́ Ọlọ́run jẹ́. Ṣé òun lè ba iṣẹ́ Ọlọ́run jẹ́ àbí kọ́ lọ́run kó parun? Torí Ọlọ́run ti already dáná iná ọ̀run àpáàdì lẹ̀ fún. Ibẹ̀ ni ilé ẹ̀. Ó lóun wá àwọn tóun máa mú lọ sínú iná. Tóun àti ẹ̀jọ̀ máa lọ. Òun nìkan ló máa kú, òun nìkan ló máa lọ sínú iná. Àfàwọn eṣinṣin tó máa ń tẹ̀lé, tó ṣiṣẹ́ aláṣejù, tó máa ń tẹ̀lé òkú wọnú ibojì. Wọ́n máa ń tẹ̀lé òkú wọnú pósí. Irú wọn bẹ́ẹ̀ ló máa tẹ̀lé Sátánì wọnú iná. Ọ̀run àpáàdì, iná àjò òkú. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Ká sọ̀rọ̀ sáwọn àwọn oníṣẹ́ ibi. Ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kí ẹ bá mi gbọ́ ẹ̀yin èèyàn mi tó ṣẹlẹ̀ ń kẹjọ. Lọ́ bá ní Ashley náà ni. Wọ́n ní bó ṣe kábíyèsí ní kí wọ́n fẹ́ ṣe nǹkan kan ní kinní lánàá ní ààfin lánàá. Ó ní ètùtù tó fẹ́ túṣe o. Tó bá ń bọ̀ kó bá wọn mú iṣẹ́ tí ọmọ yẹn fẹ́ ṣe, kó bá wọn mú Tádé ní ká wò wá o. Torí ó ní òun náà máa participate nínú ẹ̀. Wọ́n ní bó ṣe lọ nìyẹn. Dídé tí Naomi tó dé sí ààfin. Wọ́n bá ní ẹ̀mí mímọ́ ṣàánú wa. Lọ́ bá ní ṣe ni wọ́n wá pé wọ́n ní before pé kábíyèsí ti máa ń sọ pé kó máa mú Tádé ní ká wò wá sáàfin lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kó máa bá wọn ṣe weekend. Naomi wá béèrè pé tóun bá mú ọmọ yìí wá, ta ló fẹ́ dúró tì? Ó ní òun á wò wọ́n. Ìyẹn nínú ọmọ òun ò lè fi ọmọ òun lẹ̀ kó wà l'Ákúrẹ́ torí pé ó fẹ́ wá bá bàbá ẹ̀ ṣeré. Ta ló fẹ́ wo ọmọ òun? Ta ló fẹ́ máa bá wọn bójútó? Wọ́n ní pé àwọn èèyàn bójútó. Gbà tí kábíyèsí ti wá rí tó ti ń ṣe oríṣiríṣi fún kábíyèsí lòun náà ti wá gba kókó. Pé lóòótọ́ àwọn olórí tó wà láàfin àwọn èṣù lásán ni wọ́n. Wọ́n kàn fara gbé àwọn èèyàn dání ni. Bẹ́ẹ̀ ni, wọ́n gbé àwọn èèyàn wọ̀. Àṣé baba ńlá Sátánì ni wọ́n. Ìgbà tó wá yá ni kábíyèsí wá ṣẹ̀ wá gbà pé yes. Kí anything tó bá ti fẹ́ ṣe láàfin. Pé kí Naomi nìkan kó máa mú ọmọ yẹn wá. Bó ṣe pé Naomi lánàá. Naomi mú Tádé ní ká wò ó. Wọ́n ní nǹkan tó fẹ́ ṣe o. Wọ́n ní nǹkan tó fẹ́ ṣe o. Bí bí Naomi ṣe dé sáàfin nìyẹn pẹ̀lú Tádé. Wọ́n bá ní pé wọ́n fẹ́ ṣe nǹkan ní Ṣírà. Ó dáa, ta ló máa mú lọ? Wọ́n ní thank God. Pé abẹ́ ni kò sẹ́nibọ̀dì, kò sáwọn olórí kankan ní ibẹ̀ yẹn. And túláàsì olóògùn, jẹgbẹ́dú olóògùn kà tó ń pè Ashley pé kò sí láràǹd. Ló bá ní okay. Pé nígbò bá yá pé wọ́n wá mú ẹni tó máa handle Tádé pé wọ́n máa fún nínú àwọn tó gbádùn
nínú àwọn òjòyè, àwọn tó jẹ́ tó mọ nǹkan tó ń bẹ̀rù Ọlọ́run, tó mọ nǹkan tó ń ṣe láàfin yẹn, kì í ṣe àwọn oníjẹkújẹ dúdú jẹrá, àwọn tó jẹ́ pé àwọn àgbà dìndìnrìn, àwọn àgbà inú iná tó ń dàgbà tó ń mọ ọ̀tún yàtọ̀ sósì, àfi kọ́ máa kó èrè inú ọ̀run àpáàdì jọ láti bá Sátánì lọ jọba nínú ọ̀run àpáàdì. Ìyẹn kì í ṣe irú àwọn àgbà bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní àwọn àgbà tó tún dáa, tó tún gbádùn, táwọn àti kábíyèsí jọ mọwọ́ ara wọn, pé àwọn kan wà ńbẹ̀, pé irú wọn táwọn yẹn yìí wà, pé irú wọn ni wọ́n máa handle Tadenikawo yẹn lọ́wọ́ láti lọ sínú shrine. Ṣé mọ̀ pé religion olórí Queen Naomi kò gba gbogbo ibẹ̀ yẹn lọ. Ọmọ yẹn Queen Naomi máa wà ní palace. Wọ́n bá dẹ̀ ṣe nǹkan tó ní ṣe, ìwọ òun ló lọ́mọ ẹ̀. Ọmọ ló pa wọ́n pọ̀ sí irú kan, wọn àti kábíyèsí pọ̀ lóní rẹpẹtẹ. But Queen Naomi kò bá wọn lọ́wọ́ sí religion tiwọn. Bàbá ọmọ ló lọ́mọ. Bẹ́ẹ̀ ni ó kàn yẹ pé ẹ̀sìn bàbá ọgbọ́mọlà bó ṣe wà nìyẹn. Now ní Queen Naomi wá ní òun ti gbọ́, ẹnìyẹn wà ní. Ṣé mo mú lè ṣe kó má bọ́ síta? Àṣé èṣù láàdú ògiri oko, èyí ìjẹgbẹ́dú olóògùn kà tó wà nù ààfin wọn ló ti dé. Bóyá ó dẹ̀ ṣọ́ wọn ni ó ti dé sáàfin. Nígbà tó ti rí pé Naomi ti dé sí ààfin, wọ́n ní kò sí láràndì. Wọ́n bóyá wọ́n gba ìwọ̀nba àgbà tí Queen Naomi dé sáàfin, tí Queen Naomi wà lẹ́yìn ààfin, lòun náà ti sáré dé. Ọmọ yìí ti dé, Queen Naomi ti dé, òun máa ṣe ṣégè fún. Torí ṣe ni ó rìn káàkiri torí iṣẹ́ ibi. Ọkàn ò lè balẹ̀. Hypertension Naomi ló máa pa wọ́n. Wọ́n ní bó ṣe dé ni wọ́n kàn rí pé wọ́n ló rí ó kí Tadenikawo mọ́lẹ̀ wà. Wọ́n wá ń gbé ọmọ yẹn lọ sí ẹnu géètì bí àwọn security ṣe wá rí nìyẹn. Eléyìí tó kí ọmọ yẹn ọlọ́mọ mọ́lẹ̀, ńbo ló mú lọ. Wọ́n láwọn kan náà tún ti rí pé wọ́n wá ń pe kábíyèsí. Wọ́n ń pe olórí Naomi. Àwọn yẹn ò gbọ́. Wọn kò tí wá yá tí olórí Naomi máa bọ́ sí tàbí tó máa jáde. Thank God pé àwọn security ti dá wọn dúró. Bó ló mú ọmọ yìí lọ? Ó ní kíni? Ó ní shrine kan wà ní ibi ẹnu géètì yẹn, ó fẹ́ mú lọ síbẹ̀, òun lọ kọ́ bọ́n ṣe ń ṣe tradition. Kọ́ wọ́n yẹn. Ṣé rí bí àwọn tó ti ń pe Queen Naomi kókó jáde o, kábíyèsí o, kó wọ́n ti mú ọmọ ẹ̀ lọ sí wọ́n rọ́mọ ẹ̀ lọ́wọ́ Ashley. Before you know it, Queen Naomi ti sá jáde. Bó ṣe bá ọmọ yẹn ní géètì pẹ̀lú àwọn security tó mú ọmọ yẹn dání, tó mú dání pẹpẹpẹ. Pé Queen Naomi wá ní yéé, ibo ló mú ọmọ mi lọ? Obìnrin eléṣù yìí, ibo ló mú ọmọ mi lọ? Kí lọ́mọ mi wá lọ́wọ́ ẹ̀? Ló bá ní kẹ́ máa wo àwọn èṣù bí èèyàn. Ló bá ní kí Naomi, gẹ́gẹ́ bá ṣe gbọ́ o, allegedly ni o, ó ní kí Naomi shut up. Ìyẹn èṣù yẹn o. Wọ́n ló sọ pé kí Naomi shut up. Bí Naomi ṣe fẹ́ bó kàn ṣe kí ọmọ ẹ̀ mọ́lẹ̀ ni ló ń bá Naomi drag ọmọ ẹ̀. Naomi á fa ọmọ yẹn sọ́tún. Ashley á fa ọmọ Queen Naomi sòsì. Wọ́n jọ ń du ọmọ yẹn, wọ́n ń dùn mọ́ ara wọn lọ́wọ́. Ó lóun ò ní filẹ̀. Báwo ló ṣe fẹ́ filẹ̀? Ṣé bó ti lọ ṣe wedding pẹ̀lú kábíyèsí? Fi ọmọ yìí lẹ̀ kó mọ ó kàn ló fẹ́ onífẹ̀ẹ́ kábíyèsí. Ó nífẹ̀ẹ́ ọmọ ẹ̀. Ó jẹ́ kí ọmọ yẹn kó mọ tradition.
ó yẹ kó ṣe kinní fọmọ yìí sílẹ̀ kó mú náà kó mọ tradition òun mú lọ sí shrine lẹ́nu níbi shrine tó wà lẹ́gbẹ̀ẹ́ kinní yẹn ni wọ́n lọ́dọ̀ shrine kan wà ńbẹ̀ pé ṣùgbọ́n wọ́n ní kò fọ́lò pé rọ́ ló ń pa pé tí ò bá jẹ́ pé àwọn security bóyá ó ti ní lọ́kàn pé tóun bá fi gbẹtúgbẹtú nǹkan tóun fi máa ń bá wọn sọ̀rọ̀ yẹn tóun bá fi sábẹ́ àwọn security àjẹkọ̀ òun lọ nǹkan tó lérò nìyẹn bí àwọn security ṣe stop ẹ̀ nìyẹn tó ẹ pé wọ́n stop ẹ̀ bóyá ìbá ti mú ọmọ yẹn kọjá sí gate but thank God àwọn tó ti ń rí Ashley tó kì ọmọ yẹn mọ́lẹ̀ tó ń lọ sọ́nà gate lẹ́lẹ́lẹ́lẹ́ bó ṣe tètè pé wọ́n sáré lọ tálóbó pé mábọ̀ wọ́n rí ọmọ ẹ tí Ashley kì mọ́lẹ̀ tó ń lọ sẹ́nu gate gbogbo eré Naomi tó sá jáde wá rí ọmọ ẹ̀ ní gate táwọn security dádúró ló bá ń bá ọlọ́mọ du ọmọ ní Ashley ń bá ọlọ́mọ du ọmọ ẹ̀ lẹ́yìn náà máa gbọ́ ẹ̀yin èèyàn wa kẹ́ máa gbọ́ kẹ́ mọ ibi tẹ́ máa bá a fi lè sí comment section torí nǹkan tó ń bá èèyàn lẹ́rù òun lélẹ́yìí o wọ́n ní ṣe ni Ashley ń bá ọlọ́mọ du ọmọ ẹ̀ pé kó fọmọ yẹn sílẹ̀ ó gbọ́dọ̀ mọ tradition òun mú lọ òun fẹ́ lọ kọ́ níbi tradition kí ni tiẹ̀ ṣé ìwọ ló ń mú lọ síbi tradition tẹ ṣé ìwọ ló ń kọ́ ní tradition ṣé bàbá ẹ̀ tó wá pé bàbá ẹ̀ ló wà mú sí ìbàdúrà kí n ti Ashley ò bímọ tiẹ̀ Ashley fọmọ mi lẹ̀ Ashley kí ló dé fọmọ mi sílẹ̀ obìnrin èṣù yìí fọmọ mi sílẹ̀ wọ́n ní kí gbogbo èrò tó péré Ashley lórí okó tó ju ọmọ yẹn sílẹ̀ kí ló dé obìnrin yìí ṣèwọ ìwọ yìí nìkan ṣáà ni wọ́n ní tí ò bá jẹ́ pé wọ́n tètè rí Ashley pẹ̀lú ọmọ yẹn tó tètè pé Queen Naomi jáde kúrò nínú palace wọ́n ní kì í máa ṣe nǹkan tá à ń sọ yìí làbá máa sọ àṣé ẹni èṣù bí èèyàn bí èṣù ó ti kì ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ àmọ́ ibi tó mú lọ ni àwọn èèyàn ni wọ́n sọ pé kọ́tà wa gbọ́ ni pé àwọn èèyàn sọ pé kí Ashley kó lọ fi ọlọ́pàá kó fi mú Ashley gẹ́gẹ́ bí kí Naomi fi ọlọ́pàá lọ mú Ashley fún kidnapping tó ìwà kidnapping gangan tó ròhùn kọ́ ló tọ́ sí láti sọ pé ọmọ òun lẹ́tọ̀ọ́ láti mú ọmọ ọlọ́mọ lọ sí ṣèràìn kí n tiẹ̀ ṣé òun ló mú lọ tẹ́lẹ̀ ẹ̀yin èèyàn mi sórí ipò mo yìí máa tún fún yín àwọn jíìsì tó tún gbádùn bẹ́ẹ̀ ni ẹ bá mi share ẹ bá mi like kẹ́ ẹ bá mi subscribe ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa bye.